kí wa ní lílòkó kí wa lẹ́yìn òde mo kí tọmọdé tàgbàlagbà mo kí tọkùnrin tọbìnrin mo kí tó ń tẹ́tà lejò mo kí ọmọdé ìlú mo kí àgbà ìlú mo kí lọ́balọ́ba mo kí níjòyè níjòyè èmi ọmọ yín náà ni olólùfẹ́ yín àwíṣẹ́ Ògbóni Ondo State akọgun Ògbóni àgbáyé ẹ máa mọ̀ pé tí o bá ti ní ìdí èmi ò kí ń wá sí social media láti sọ̀rọ̀ no ẹ̀ tó bá dẹ̀ ń wo post mi á rí pé mi ń ṣe é tẹ́lẹ̀ ọgbọ́n tó wà nílẹ̀ yìí ó kan tọmọdé ó kan tàgbàlagbà ó kan tó ilé ó kan tàlejò ó dẹ̀ fẹ́ kẹ́ share kó dé ọ̀dọ̀ èèyàn mẹ́ta ẹ jẹ́ kó dé ọ̀dọ̀ èyí tó wà ní diaspora dáadáa ẹ jẹ́ kó dé ọ̀dọ̀ àwọn tó wà ní diaspora gidi gan ẹ dẹ̀ jẹ́ kó dé ọ̀dọ̀ àwọn ọba aládé Yorùbá kan lè gbọ́ then kó dé ọ̀dọ̀ ẹ̀gbọ́n mi dádì mi ọ̀gá mi Sunday Igboho bá kún ọlọ́gá mi dádì mi ẹ̀gbọ́n mi lọ́jọ́ orí ní ipò àṣìgbà wájú ṣùgbọ́n nípa tí a wo nìkan ẹlẹgbẹmẹgbẹ́ kí ló prompt mi láti ṣe fídíò yìí àwọn gbọ́dọ̀ ṣe nǹkan bí ọ̀gbẹ̀rì ìbá kọ́dá ìbá ṣẹ̀dá ìbá ọkùnrin ìbọn obìnrin mọ́ tó ń ṣe o bẹ́ẹ̀ ni ìbò ń dè ìbàlejò ìbò olúbẹ́kẹ̀ bọ̀sán ìbẹ́kẹ̀ bàjàgbà tí ń ṣe olúwòdì ọ̀run ìbá pẹ́tọ́ ọ̀bà tó lẹ́sà bẹ̀rẹ̀ ògbó ogun lákàyè ọ̀ṣìmọ̀ lè bá san bó olúkòso ara bá ń bí arígbọ́ta ṣẹ́gun ògbónílówó ṣàgbónílówó ìbàlónì o ilé ọ̀gẹ́dẹ́ àkọ́kọ́ yẹn ni mo ṣe ìbàlónì kí n tó sọ o ajá kì í gbó kó sẹ́ lóhùn bẹ́ẹ̀ ni àgbò òní kàn kó ya níwò àní sọ pé tó pé ewúrẹ́ ṣoṣo lé ká pa àní sọ pé tó pé àgùntàn ṣoṣo sọ́jà ká pa bọ́mi ní bá yí àgbẹ̀sẹ̀ ńlá sọ ṣe là ń fọ́nù àkìngé àti náà dàsígbó ọ̀rọ̀ yìí ó ń dùn mí gan ẹni sọ pé tọ́pìkì yẹn pé Yorùbá active pé Yorùbá ó lè Yorùbá kọ́lọ̀ Ọlọ́run nìkan ló lè ṣe ló lè kó wa yọ kí Yorùbá tó lè bọ́ lóko ẹrú apẹ́ ó di ìgbà tó bá bẹ̀rẹ̀ sí ń sọ òtítọ́ tó ń pè tó bára wọn lò kí Yorùbá tó lè bọ́ ní oko ẹrú ó máa pẹ́ ó di ìgbà tí wọ́n bá ń fi òtítọ́ bá ara wọn lò báwọn tábà mi bẹ́ẹ̀ àpèlè fáwọn mi tí wọ́n bá kó tó bára wọn lò wọn lè bọ́ lóko ẹrú láyéláyé wọn ò lè ẹ́bà bọ́ ní oko ẹrú kò sí bẹ́ẹ̀ ok torí ìdí ni pé irọ́ ti pọ̀ rẹpẹtẹ láíláí people kí ló dé àwọn èèyàn mi ń pè mí láti outside the country like America let me say diaspora in general yàtọ̀ sí bàbá Sunday Igboho yàtọ̀ sí èèyàn wa títí Sunday Igboho nìkan tí a rí akitiyan wọn tí wọ́n dìde tí àwọn èèyàn dẹ̀ tẹ̀lé wọn rí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá yìí èèyàn mi ò láti rí again àwọn míì à ń ṣiṣẹ́ tiwa lábẹ́lẹ̀ àmọ́ pé àwọn míì máa tán wá tún sọ̀sọ́kúsọ ẹgbẹ́ lómi ìpè ń jà operation tọ́kẹ́níà ò ní wọ́n ẹnu ogun ayé wọn ẹnu ni ojú kan tó ṣe ni kò wò ogun ẹnu báyìí lógun ayé tiwọn they see comment rubbish bọ̀ mi kí ẹ̀ ṣùgbọ́n èpè ní pọ̀lì èpè ní pọ̀lẹ́ èpè ní pọ̀dàlẹ̀ èpè náà máa fún wọn kò ságbára míì èpè á máa fẹ́ máa bá máa fún wọn lépè ní kí ló jẹ́ kí n sọ pé Yorùbá achieve ọ̀rọ̀ mi máa wà specific ẹni tó bá follow chat mi máa mọ̀ pé ẹ̀ máa go straight to my own point
mi kò lórí point mi kí ló dé tí ìdajì tó yẹ pé ní ọ̀rọ̀ Yorùbá agitation Yorùbá freedom define it Yorùbá agitation Yorùbá freedom àwọn èèyàn mi ti wá sọ di ọ̀nà jẹun ẹ ti wá sọ ọ̀nà àti jẹ tẹ wá sọ fáwọn ìlú Amẹ́ríkà pé ẹ fẹ́ ra ọ̀kadà sẹ́wọ́n ẹni òdì ọ̀kadà 7 láti wọnú gbó orí ń ti dàrú nínú gbó olè ń wọ̀ inú gbó olè wọ̀ ẹni òdì ọ̀kadà 7 ẹni òdì ọmọ bọ̀m̀bà kan different people different tó ń ṣe program ìdájà wọn tó ń ṣe program yìí wọn kó lórí Facebook wọn o wọn kó ní yàrá wọn tó bá ṣe program ẹ̀ tán wọn á wẹ̀ wọn á lọ sùn wọn máa distribute account number káàkiri fáwọn èèyàn láti gba owó nǹkan ti parọ́ àwọn èèyàn ti rí wọn àṣẹ warrior they are not warrior kò sí jà kankan tán jà kò sí gbèsè kankan tán ṣe ju kan pa lórí Facebook lórí social media ìwà lọ ń sọ fáwọn èèyàn pé I need ọ̀kadà 8 I need ọmọ bọ̀m̀bà kan àwọn kan ní àwọn níbi káà láti gbọ́nú gbó ṣé káà náà fi ń jagun can you see stupidity of people ẹ̀yin amúrọ̀bà láìláì people ìdájí tó ń ṣe program they are just blogger information tó ń rí káwọn post làwọn paste padà information fíìmù táwa bá ṣe làwọn paste mo ní àwọn fíìmù mo ti ṣe fún ara mi ní ọ̀rọ̀ tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí gbogbo tí mo ti fà fún ara mi gbogbo àdójúkọ tí mo lè ti kọjú still yes I don't ask anybody to give me 1 naira bẹ́ẹ̀ni I am not an activist babaláwo lèmi oníṣègùn lèmi ṣùgbọ́n ohun tó jẹ́ kọ̀rọ̀ ẹ̀kọ́ wà ní pínpín ó ti di ọ̀rọ̀ gbogbo ìlú ó ti dọ̀rọ̀ general ó ti dọ̀rọ̀ everybody ilé òtura oko gbogbo ṣe lọ inú fu àyàfu mú kálukú mi ń gbélé òun la fi ń pariwo lọ́tún lósì pé ẹja jáde ẹja jáde ẹja jáde ẹja jáde ẹja jáde ẹ má yẹ kó gun ká múnú lé ẹ má yẹ kó gun ká múnú yàrá náà ẹ̀yin wá ti sọ́dọ̀ ọ̀nà àti jẹ ẹ̀yin lórí burúkú ẹlẹ́sìn program káàkiri Facebook tẹ́ẹ̀pá different TV program kẹ́nìkan ẹ wá ti sọ́dọ̀ ọ̀nà àti jẹun we are not tasking people and task àwọn tó wà ní diaspora outside the country within the country ẹ fẹ́ ra machine ẹ ní the machine 8 ẹ ní the machine 10 share please keep on sharing and share to get to them. I said what about Sunday Igboho gbogbo ìlú lákìtì wọn àríṣẹ́ ṣe àdéhùn tó gbogbo àrùn ojú ni kì í sàrọ̀ ọpọlọ àmọ̀pẹ́lẹ̀ sọ náà ní ìrànlọ́wọ́ pẹ̀lú adùn masses tó ń tẹ̀lé wọn kiri yẹn bóòlù aṣọ wa gbọ́ ti ẹ̀yìn alákòóso ògbóni Ondo State bóòlù aṣọ wa gbọ́ ti ẹ̀yìn jẹ́ pé orí Facebook lásán lẹ́wà tẹ́ ẹ̀ ní single member yàtọ̀ sáà tó comment fún yín and most of them that are commenting they are not even in Nigeria here some of them they are in different states whom you cannot even call for a second pé hello ya afẹ́lọ́sùn gbọ́ báyìí ẹ pàdé mi láàrin 2 minutes tí wọ́n ti dọ́dọ̀ ẹ̀ ìdájọ́ tó ń tẹ̀lé bàbá wa Sunday Igboho tó ń tẹ̀lé wọn jáde àwọn tó ń wà lórí ẹ̀ tó ń gbé lórí ẹ̀ wọ́n tó ń drend láwọn ẹ̀rùkú tó dúró lé kalẹ̀ tó wà standby ìwọ́n tó wọ́n ń béèrè owó ọ̀kadà tó ní ẹ fẹ́ ra ọ̀kadà 8 ẹ fẹ́ ra ọ̀kadà 15 ẹ fẹ́ ra ọ̀kadà 16 gbọ́dọ̀ ń kó lọ who are your member you are a thief olè ní olè tó yọ̀rọ̀ Yorùbá ń sìn tábà if we are not careful lórí ọ̀rọ̀ pé agitation for Yorùbá ẹlòmíì akọ́lé mọ́ yín lára tẹ̀ǹtẹ̀dẹ̀ wà l'Amẹ́ríkà yẹn ń bẹ̀ yẹn tó pé ẹ̀mọ́ṣẹ́ tẹ̀ ń ṣe mọ́ wàhálà tẹ̀ ń ṣe ẹlòmíì yín snow àbí snow kìlẹ̀ ń pè ní snow ló ń gbá ló ń fi ọkọ́ àti sọ́bẹ̀ ló fi ń kó
tí ò ní owó l'account but torí pé because you are patriotic pé ẹjọ́ ọmọ Yorùbá pé kíní mo fẹ́ kópa ń bẹ̀ ẹ̀tún máa nínú àìsí yẹn ẹ̀tún fowó ránṣẹ́ sẹ́lómi inú wọn meanwhile they are not delivering your job. Yes, wọ́n á pè é sí meeting kan dènà wọ́n á kókó kì jáde bí ọ̀rọ̀ Yorùbá ò lè pè mí sí meeting kan kó ló fẹ́ fún mi ní oúnjẹ ọtí kí n gbà because I will ask you where did you get the money. Ìjà ogun wa ni now. You don't need to get up. You don't need to see me as a guest. I'm not a guest in Yoruba land. Mi ṣàlejò àlejò ni máa ń kó ọtí àti bíà àti oúnjẹ pé ẹgbà bottle water because you come for the meeting. Àní à ń sọ pé ìjà gbogbo wa. How can you entertain me? Why will you entertain me for what? Am I your guest in Yoruba land? Tí wàá kẹ́bẹ́ kó lóhùn tó ti gbà. And some other thing like that. You don't build work harder. If you have a machine, you need the machine major. Men looking at it now, want a machine can do 50,000 buy lower. Machine major, do you know how much is that? Almost 3 million naira. Or 4 million naira. For machine. 250. Major 250 men is 1 million. Oh, okay, almost 2 million. So kò ti ra pencil Camry tuntun ní ọ̀rọ̀ Yorùbá. If you want to serve Yoruba nation, serve them free and let Odù tó dá ìwà let you reward you. Jẹ́ kí ìṣẹ̀dálẹ̀ àwọn aláṣekù kó reward ẹ. Jẹ́ kí àwọn aláṣekù kó reward ẹ. Let us able to write a good story about your life. Nobody sponsors Sunday Igboho to Ibarapa. No one sponsored him down there. He went there with his personal pilot. Another car. Alright, could see to tell you and other people like that. Could sponsor, nobody sponsor him. He wants a program on Facebook. Different program. Yoruba race. Probably they are now turning to something else. Nothing gba owó lọ́run tó wà ní diaspora. Ẹ ń tẹ́ wà lókè òkun, ẹ láti kẹ́ jí ẹ mọ̀ tẹ́ ń ṣe. Ẹ mọ̀ tẹ́ ń ṣe. Don't give money to anybody. Don't send down money to anybody. Except somebody you know and you trust and you know his impact. Don't send money to anybody. Yes. Send money to the right source. If you want to send money to Sunday Igboho, make sure you have a direct conversation with Sunday Igboho and hear his voice. Or any of the representative which he announced by himself. No, when you are Giriwa, you can form a group. Ó dùn mí gbà tí mo gbọ́rọ̀ yẹn káwọn èèyàn ń pè mí bàbá àwíṣẹ àwọn ti try àwọn raise 30 million fáwọn kan àwọn raise 5 million fáwọn kan for what reason? For what reason? For what reason? Yàtọ̀ sí Ìbàràpá àwọn Ògùn state tá a gbọ́ pé àwọn kan Yorùbá lọ síbẹ̀ níbo láì sí gbọ́ pé Yorùbá ti lọ kọ́ anybody àwọn tí a fún lówó yẹ kí náà fi ṣe wọ́n náà fẹ́ gun machine wọ́n fẹ́ ra machine. Ṣé machine náà fi ń ja ogun Fúlàní? Machine náà gbé wọn kòkó. Machine náà gbé wọn ogun nínú kaṣú. Machine gbà jáde. Ìwọ́n tó gun gan sí bullet kan bá bá ẹ̀wà ní dáàdì machine gan lọ́tọ̀. No, you don't make ẹ má sọ pé nǹkan ń ṣẹlẹ̀ kẹ wá sọ di ọ̀nà àti jẹ. Orí Yorùbá gbọ́ ní ṣàdúrà fún yín o. No, it's not good. That is that side. Ẹ̀yin ọba Yorùbá ó máa dùn mí fún yín o gbogbo ọba ilẹ̀ Yorùbá èmi ò bú yín o ṣùgbọ́n ó dùn mí ni mo sọ if you can invite me kí ni o sọ nípa àwọn ọba òun ó dùn mí fún wọn ìyẹn máa ń complain àti ọmọ máa ń complain fún bàbá ẹ̀ ó dùn mí yes.
Bóyá brother mi help me ní pàbí kí n pè ń padà sẹ́gbọ́. Mo ò sí lára di mo ti jáde mo wà lọ́ṣun. Ẹ má bínú sà sẹ́gbọ́. Kí mẹ́fà yọ ẹ̀yin ọba ṣe kọ́mẹ̀tì ń lọ wọ́n lítà they will see it there. Ẹ̀yin ọba lẹ Yorùbá ó ń dùn mí gan ó ń dùn mí gan. Ṣebí ìlú ilẹ̀ wa táwọn Fúlàní fira wọn jọba Seriki of Lagos. Where was Akinolu ọba of Lagos nígbà tí Seriki of Lagos tó fẹ́rẹ̀ tó install ara ẹ̀? Sacking of Ibadan land. Where was Olubadan nígbà tí màá yẹn fẹ́rẹ̀ ìjọba? Sacking of Ekiti. Seriki of Ondo land. Seriki Aboki of Akure. Why tí ẹ bí aláwọ̀ kan báyìí kó máa ṣẹlẹ̀? Ṣé Olubadan of Yoruba land wà ní Kano ni? Ọọ̀ni of Yoruba land wà ní Katsina? Olugbo of Yoruba land wà ní Maiduguri? Ẹ dá mi lóhùn. Àwọn oyè tẹ́yìn ò ní lọ jẹ nílùú wọn lọ́hùn. Oyè tẹ́yìn lọ jẹ nílùú wọn lọ́hùn wọ́n ń jẹ nílùú wọn bíbá yìí. Ẹ wọ ọ́fíìsì Sacking of Fulani ní Ìbàdàn àti baálẹ̀ Ṣáṣá ní Ìbàdàn ẹ wo síra wọn. Wọ́n dàbí ilé ọba àti ilé ẹrú. Wọ́n dàbí ilé ọba sí ilé ẹrú. Ilé baálẹ̀ of Ṣáṣá tó dàbí ilé ẹrú. Ilé tó pè ní Sacking of Fulani ní Ṣáṣá wọ́n dàbí ààfin ọba pẹ̀lú different picture. Yorùbá ẹ̀dẹ̀ ń gbowó iná ẹ̀dẹ̀ ń jẹ́ kò dẹ̀ tó yín ewé àtọmọ̀ kátà. Aṣọ ṣinṣin ọmọ tó ṣinṣin bora. Gbogbo gìrìgìrì gbòrògbòrò ajá kì í mọ̀ sáré tó ẹṣin. Òun náà ní ò jẹ́ kí nǹkan rọrùn fúnlẹ̀ Yorùbá. Àwọn position tá a lè install ní ọ̀dọ̀ Ọlọ́run àwọn install ẹ̀ lọ́dọ̀ wa níbí báyìí. Position tó jẹ́ pé a lè install lọ́dọ̀ tiwa ní ọ̀dọ̀ wọn lọ́hùn àwọn install ní báyìí. Bẹ́ẹ̀ ni ẹ̀dẹ̀ ń wo ṣé Emir of Fulani in Lagos ẹ̀dẹ̀ ń wo níran èèyàn ará ìkẹtẹ̀lógún ò sí ìjà yín. Ẹ̀dẹ̀ ń wòran bẹ́ẹ̀ náà àwọn èèyàn wa ò lè sòótọ́ mọ́. Gbogbo àwọn rédíò àwọn medians tọ́jọ́ ti government wọn lè sòótọ́ mọ́. BBC Yorùbá gan kò sí trust lórí wọn mọ́ much. Wọn kọ́ wà láti defend Yorùbá. The BBC Yorùbá lè pè é. Bẹ́ẹ̀ ni wọ́n install Emir of Seriki Hausa in Ṣáṣá, Seriki Emir of Hausa in Lagos, Emir of Hausa in Akure. Ṣé àwa ní Ọọ̀ni of Yorùbá in Katsina? Tábàtẹ̀ nílùú ẹ̀ ìmẹ́sẹ̀ làwọn ọba máa pè àgbẹ̀ tó pè ẹ̀ ní kíní kan yẹn àwọn padà install we don't know him. Yorùbá deny yẹn wọ́n láwọn mọ̀ nípa ẹ̀. Yorùbá ń tara wọn nítorí owó. Tara yín torí ipò mọ́ fáyẹ̀ pé torí ipò lẹ́sẹ̀ tara yín ní ilé ẹ̀kọ́ di ogbó po Yorùbá ilẹ̀ Nàìjíríà mú. Olórin tó pé Yorùbá ń tara wọn nítorí owó, Yorùbá ń tara wọn nítorí ipò.
torí owó láti ta wa àtàrà torí ipò torí Yorùbá ò dìpò kankan mú Nàìjíríà. As far as Nigeria is concerned today, sọ ipò kan tó ní ìṣòwò tí Yorùbá wà, nothing. Kò sí. Àwọn wù wọ́n níran, wọ́n install ara wọn káàkiri. Ẹ lọ wá nǹkan ṣe sí. Àwọn kan wà tó pé yes, inú lóko ẹyẹ ń gbé ni o. Òun Yorùbá, inú báyìí lóko ẹyẹ ń gbé. Àwọn àgbà bọ̀, wọ́n ní wọn kì í rí ẹnu òjì mọ̀mọ̀. Mo gé bẹ̀yẹn kúrò. Ọ̀rọ̀ mi ò ní pọ̀. Thirdly, ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ jókùnrin tẹ́ ní apá, tẹ́ pọ̀ níwọ̀nba. Tí Fúlàní mẹ́ta mẹ́rin a máa disturb ní máa pariwo Sunday Igboho gbà wá o, Sunday Igboho gbà, orí yín ti dàrú. Orí yín ti dàrú. Orí yín ó ti dàrú. Tí Sunday Igboho bá gba Ọ̀yọ́ ṣe kalẹ̀, tí a gba Ògùn ṣe kalẹ̀, a gba Ọ̀ṣun ṣe kalẹ̀, a gba Èkìtì ṣe kalẹ̀. Tó bá ti di woro sí woro, tó bá ti wá ìyẹn tẹ̀lé wọn, tó bá ti jáde tì wọ́n, tó bá ti gbé súnmọ́ yẹn gbé súnmọ́ wọn. Say what's a wedding can happen? Jawa just always guiding. Ṣí wọn sá wọn gún wọn. Ẹjọ́ lera yín léré. Ẹni tó ń bọ̀ abẹ́jà ọkùnrin ni. Ìwọ náà tó ń bọ̀ àbá ọkùnrin ni ẹ́. Ẹ̀mọ̀ arákùnrin níwájú kámẹ́rà. Ẹ gbà wá o, wọ́n ti wá bá wa o. Àwọn tó dẹ̀ wá bá yín ní odidi ìlú, wọn ju 5 lọ. Wọ́n ti ẹ̀ náà pọ̀ jù bẹ́ẹ̀ bí 15. Náà wò lù wá tí wọ́n bá yín. Ẹni tẹ́ ẹ̀dẹ̀ wà nílùú ẹ̀ tó bá ní káwọn àká, ọkùnrin bẹ̀ àtó 100 àtó 200. Ẹ lè jáde tán. Ẹni tó máa kú kókó, ẹni tó máa kú sẹ́kù. Ẹ ẹ̀dẹ̀ lè kú, àwọn ni wọ́n kú. Wọ́n á ń sojú, ẹ̀ á ń parọ́ lọ́tún. Ẹ ò bá ṣe sá wa o. Kí lẹ̀yin wù bàtán sáyín? Kí lẹ̀yin wò? One stupid man. One Yoruba stupid man pè mí láti Kenya jet àná. Láti bẹ́ẹ̀ láti òkè Nàìjíríà náà ni ṣùgbọ́n ní eré àbí ọ̀dọ̀ àwọn Arábí ní Kano State. Wọ́n ní àbá àwùjọ ẹjọ́ àwọn náà àwọn ń gbéradì kíní kan wà láàyẹn ní oṣù máa já díẹ̀díẹ̀ kan táwọn bá lè lò olóòwò ní kí làwọn lè ṣe. Ohun tẹ́ ẹ lè ṣe ni pé kí ni ẹ fìlú wọn lẹ̀ ẹ̀yin náà máa bọ̀ wọ́n lé. Wọ́n ní àṣà àléwálé bẹ́ẹ̀ náà torí business wa. Mo kọ́ ti fóònù mọ́lé sí ni wọ́n á ń sọ̀rọ̀ ogun sọ̀rọ̀ business. Sáwọn bẹ́ẹ̀ mọ business ni wọ́n á jó ṣọ́ọ̀bù wọ́n á jó ilé wọ́n á jó ìyàwó á jó ọmọ ẹ̀ mọ́lé. À ń sọ̀rọ̀ ogun ń sọ̀rọ̀ business. Wọ́n sọ̀rọ̀ ìjà ń sọ̀rọ̀ business. Àwọn á jó ẹ wọ́n á jó ìyàwó ẹ̀. Mo ní tó o lè fi business kalẹ̀ má jẹ tẹ̀ tó o bá ti sọ́ra aṣọ kan tó wà lọ́rùn rẹ̀ ọjọ́ ẹ̀nu àgùnú agbódélé Yorùbá kí wọ́n bá pa ẹ́ nìyẹn o aṣọ kan wà múdélé kọ́kọ́ lọ́bìnrin náà tó ti dá business kalẹ̀ síbẹ̀ dáadáa kó lọ́bìnrin kan tó ju wọ́n rí náà à ń sọ̀rọ̀ business kí n sẹ́ndì ògùn sáwọn kí wọ́n máa lò kí n bá wọn ṣe kí n kó ránṣẹ́ sáwọn àmọ́ ìfú ọ̀dẹ ló pè mí ni ẹ̀dẹ̀ kọ́ ló pè mí so please ẹjọ́ ẹ ṣíà ẹ̀ ìkòyọ̀rọ̀ mẹ́ta ni ẹ̀yin tẹ́ wà ní diaspora be very careful and don't send money to anybody anyhow. The agitation for Yoruba race, they are turning to business venture where they are now making money. Tasking people in diaspora that they want to buy machine. Each machine they want to enter bush. They need Oma Bomba. They need this and that. They want to enter bush. They are not entering any bush. Yes. They want to turn into making money program. Wọ́n tó bá dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ àwọn náà máa ń bọ́ sọ́wọ́ Fúlàní fúnra wọn jù. That is it. Secondly, the issue of installation of outsider as a kingsman in Yoruba land. Our obas, our kings should come to our rescue. How many of our indigenous here have been installed in their own land? They will never dare that.
wọn àdé fi ń jọba lọ́hùn wọn àdé fún yín ní pòṣíṣàn kan mẹ́rin ẹ ti jẹ́ dodo ẹni yóò lè sòdodo mọ́ lẹ́yìn ọba wa kí ló dé wáì ẹlẹ́kẹta ẹ má máa parọ́ lórí Facebook wọn pé wọ́n ti wá ẹgbà wá ẹ̀yin náà kọlù wọn ẹ jẹ́ ká bá ti kọlù yẹn kọlù wọn kí ìjọba máa dá sí ẹ jẹ́ wọ́n á ti kọlù yẹn kọlù wọn ẹ má lọ nígbà tí wọ́n máa dé ẹ ti máa sapá yín kalẹ̀ ẹ má ti kọlù yín ẹ kọlù wọn padà nígbà tí wọ́n máa padà ẹgbà wá o tí wọ́n fẹ́ gbà yín lẹ̀ olórí ti ń dorí ẹ̀ mú kó nílùú náà dìlú ẹ̀ ọ̀kálukú dìlú ẹ̀ mú ìlú tó gbogbo bá tó wọ́n lè wá ṣèrànlọ́wọ́ fún yín bẹ̀ kí wọ́n kàn ẹgbà wá o sókùnrin kọ́lẹ̀ yín ni ṣùgbọ́n lókùnrin làdá ẹni tó ń bọ̀ abáyé ọkùnrin nìyà ọkùnrin ẹgbẹ́ ẹ̀ ń bọ̀ àwọn méje ń bọ̀ abáyé ẹ̀dẹ̀ tó 40 nílùú ẹ̀dẹ̀ sá ọdún gbólẹ̀ ní ẹgbà wá o ẹ dá mi lóhùn tí Sunday Igboho bá jáde bó ṣe jáde ǹjẹ́ mọ́tò bá ti sọ Ìbàràpá padà wọ́n ti sọ di nǹkan míì mo rọ̀ wá ẹ share fídíò yìí fún gbogbo àwọn fún ṣe program ní Facebook kí wọ́n lè mọ̀ pé àṣírí wọn ń tú náà tó lọ ń béèrè owó káàkiri bẹ́ẹ̀ ni èmi ò kí ń ṣe oní presenter àwọn àbí wọ́n máa pè I'm not a blogger I'm not a programmer whatever neither am an activist but ọ̀rọ̀ lẹ Yorùbá tó bá di woro sí woro amájọ dìde ni and especially àwọn tó jẹ́ tèmi lórí Facebook ní diaspora mi nígbà kẹ́kẹ́ bọ̀dì cheat wọn kó gbó lọ́wọ́ anyhow in the name of defending Yoruba nation kí sọ̀kọ̀ tó ń jẹ́ bẹ́ẹ̀ àárọ̀ yìí sí báyìí information ni mo gbọ́ pàwọn Fúlàní kan wà bí kan tó ń jí wúmà kan tó ń ṣalájàpá gbé wọ́n máa ṣe dé ìlú tí mo wà náà pè ní Ìmẹ̀sílé ní Ọ̀ṣun state níbẹ̀yìn àpáta lọ́nà sáwọ̀ la fi lọ síbẹ̀ báyìí privilege nínú palace ààfin bá ń fi palace ààfin ọba ni mo wà tí mo ti ṣe program yẹn báyìí ní palace ààfin ni mo ti wà tí mo ṣe program yẹn so mo rọ̀ wá ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká mọ̀ nǹkan tá à ń ṣe o ilẹ̀ ọ̀dọ̀ àgbò wa o.